Bùrádò gẹ́gẹ́ bí a ṣe wá bẹ́ẹ̀ ṣe mọ̀ tí a wá sọ́dọ̀ yín ní ìjẹta láti pé àwọn ọmọ Yorùbá àtàtà rán wa jáde láti ran ẹ̀yin àkọ́déyàn lọ́wọ́ so tí adẹ̀wá tàdẹ̀ bá yín tẹ̀dẹ̀ bá wa sọ̀rọ̀ tẹ̀dẹ̀ ṣàlàyé fún wa tàbá béèrè pé bọ́lá máa pè yín sí ẹ sọ pé ẹ ní fóònù tó mo dẹ̀ promise yín pé bó ṣe fóònù kékeré kan pàmò báyìí mo wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n nígbà tá a délé tá a jíṣẹ́ fáwọn àwọn èèyàn wa tó ń rán wa jáde wọ́n dẹ̀ ìkànnì wọn ní àtinú ẹgbẹ́ Sango Ọ̀tà Ìṣọ̀kan Yorùbá tá à ń jẹ́ àjìjàgbara fún ilẹ̀ Yorùbá tá a fẹ́ jẹ́ kí ọmọ Yorùbá kúrò nínú oko ẹrú tí wọ́n dẹ̀ fún wa ní owó pé ká lọ ra fóònù yẹn wá fún yín pé ká má yẹ kó di ọ̀sẹ̀ tó ń bọ̀ torí àwọn èèyàn tí ń béèrè nọ́mbà yẹn ká má yẹ kó di ọ̀sẹ̀ tó ń bọ̀ náà la ṣe ní ayé korí sínú òjò léèní èdè déètì ẹni ní 3/9/2021 so láti wá bá yín pé ká present fóònù náà fún yín ara fóònù náà ní 4,000 ẹ bá mú receipt yẹn 4,500 owó tán dẹ̀ fún yín 5,000 naira ní change 500 naira orí ẹ̀ lélẹ̀ ẹ jọ̀ọ́ bá mi ṣí pálí fóònù yẹn káwo bóyá fóònù yẹn àbí pálí lásán. ẹtú kẹ́ ẹ wò ó. Chájà yín lélẹ̀ bátìrì náà lélẹ̀ kí ẹ jọ kí lẹ rí kí ni nǹkan tẹ́ rí láti sọ fáwọn tó fi kíní ìránṣẹ́ sí láti inú ẹgbẹ́ Sango Ọ̀tà Ìṣọ̀kan Yorùbá. dáadáa ni wọ́n ṣe iṣẹ́ tí wọ́n lè gbé fún mi èmi náà lẹ́nu láti ṣiṣẹ́ yẹn báyìí torí a fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá bá máa jókòó lẹ́gbẹ̀ẹ́ láti máa fẹ́ owó èmi náà fẹ́ bẹ́ẹ̀ èmi náà dẹ̀ fọwọ́ sí pé ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ wọ́n lè máa lọ́jà máa borí ara máa bùkún sí wọn lọ́tọ̀ wọ́n á lè máa fún ọ lọ́wọ́ máa rí ṣe. ǹjẹ́ kí ni àmọ̀ràn tẹ́lẹ̀ gba àwọn àkọ́dé èèyàn bíi tí tó kù nílẹ̀ Yorùbá kí lẹ lè kí ni ìmọ̀ràn tí ẹ lè sọ fún wọn àti wípé kí ni èròǹgbà títí lórí ọ̀rọ̀ pé kí Yorùbá dá dúró pé àfẹ́ṣẹ́rú mọ́. èròǹgbà tèmi ni wípé nílẹ̀ Yorùbá kò dáa kí ọ̀pọ̀lọpọ̀ àwa lọ́jọ́ ọmọ Yorùbá ká máa jókòó lẹ́gbẹ̀ẹ́ yìí tàbí máa tọrọ owó. àkọ́kọ́ ni pé ó yẹ kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tó ní owó lọ́wọ́ ní àgbàlagbà ní ọmọdé ó yẹ kí wọ́n ran àwọn àkàndé èèyàn lọ́wọ́ débi pé wọn ò nílò máa jókòó ní ẹ̀gbẹ́ títì nípa àwọn máa tọrọ owó àbí pé ó yẹ kán wá iṣẹ́ kan